lórí ọ̀rọ̀ tí mò ń bá lọ ó ní wípé ǹjẹ́ ṣé ní bí nǹkan ṣe ń lọ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n lọ sékìtì wọ́n lọ dà wọ́n kan láàmú nílé ìwé kan lẹ́kìtì lẹ́nu ọjọ́ mẹ́ta lẹ́nu lọ́lọ́ yìí kò dẹ̀ sí àwọn tá a bá ń bẹ̀ tó kọjá àwọn ajínigbé kí ni nǹkan ẹ̀yin oníṣẹ̀ṣe mo fẹ́ kẹ́ ẹ lanu kẹ́ ẹ sọ̀rọ̀ ni kí ni nǹkan tẹ̀yin oníṣẹ̀ṣe kí ni nǹkan tẹ̀ ń gbára á dì báyìí kí ni nǹkan tẹ̀ ń gbára á dì torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jákèjádò gbogbo àgbáláyé ẹ̀rù ń bà wọ́n. ẹ kọ́kọ́ bá ń kí gbogbo ọmọ Yorùbá náà kẹ́ bá ń dá akọ yín orí mo ti dọ́dọ̀ yín tipẹ́. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáláyé ẹ̀yin olólùfẹ́ ọba Oyèyẹmí àti olólùfẹ́ Yorùbá Dùn Online TV akíyín ní ìkítólọ́lá ìkítóníyì ìkítóní ẹ̀yẹ wípé àbòrò àbọ̀yè bọ́ sísẹ nílẹ̀ Ifá. ọ̀dà tábà ní káwò lásìkò yìí kí ni kí ọmọ Yorùbá mọ̀ gbáradì torí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ẹ̀rù ń bà wọ́n tẹ́ bá lọ sáwọn ìlú kéréje ẹ̀rù ń bà wọ́n bẹ́ẹ̀ jíjígbé pọ̀ tán bá tiẹ̀ bá àwọn àgbàlagbà míì nínú oko aládùn fẹ́ẹ̀ kú ni alánà fẹ́ẹ̀ kú ni awo mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ kí ni nǹkan tó lè ṣe sí. ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ ló délẹ̀ yìí ohun tó wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí agbára Bíbélì ò gbé agbára Kùránì ò gbé oògùn ẹbọ ètùtù òun la máa fi kápá àìjẹ́ bẹ́ẹ̀ ògùn bọ̀ ọ́. ojúṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba nílẹ̀ káàró òjìrì ojúṣe wọn mẹ́hẹ̀ kí ló dé fà á ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa nílẹ̀ káàró òjìrì tí nǹkan bá ń ṣẹlẹ̀ lágbègbè wọn àwọn náà gbọ́dọ̀ máa gbá front náà gbọ́dọ̀ máa lead. kí ló dé fi sọ bẹ́ẹ̀. torí àwọn ọmọ ẹrú yìí tó bá gbọ́ tó bá kidnap àwọn èèyàn àbáyé ò lè rí Christian nínú wọn o tó bá lọ investigate àwọn tó ń pààyàn tó ń ba tèèyàn jẹ́ tó ń jó ṣọ́ọ̀ṣì tó ń dá wàhálà sí school tó bá lọ investigate they are all Muslim àwọn Muslim ló pọ̀ jù Muslim nìkan ṣoṣo ni problem wa ní Nàìjíríà yìí tó bá jẹ́ pé Olódùmarè lè bá wa kápá wọn ká mà tilẹ̀ gbọ́ orúkọ Muslim mọ́ Obama dá the worst part of it wọ́n ti darí àwọn ọmọ Yorùbá rú pẹ̀lú ìwé ọwọ́ wọn yìí MS Baba ọkọ wọn nìyẹn ó tú àṣírí wọn ayé gbọ́ ọ̀run mọ̀ ṣẹ́rí ìṣẹ̀ṣe la gbà o àgbà sí ní ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe la gbà ìṣẹ̀ṣe ló wà ìṣẹ̀ṣe ti wà tipẹ́tipẹ́ àwọn arábìnrin ló tọwọ́ bọ ìṣẹ̀ṣe lójú kó tó di pé wàhálà dé o. kí ló tẹ̀ fi sọ bẹ́ẹ̀. ìdí ni pé more than 30 to 40 years ni àwọn Muslim ti ń bú oníṣẹ̀ṣe pé abọ̀gi ni wọ́n abọ̀re ni wọ́n abọ̀kúta ni wọ́n àwọn oníṣẹ̀ṣe ò dá but this our generation now àti bí ọdún méjì yìí social media dàrú sà so tí wọn ò bá sinmi àwa náà ní sinmi kí àwọn ọmọ Yorùbá kán lọ máa kọ́ oògùn kán lọ máa kọ́ ifá kán lọ máa kọ́ ètùtù kí gbogbo ilé kéwú kó di títì pa ìgbà yẹn ni àlàáfíà lè jọba nílẹ̀ Yorùbá. tábà ní ká wò ó dáadáa kò sí ẹbí kankan nílẹ̀ Yorùbá tí ò ní mùsùlùmí nínú irú ẹbí tèmi tí mò ń sọ̀rọ̀ yìí mùsùlùmí pọ̀ ń bẹ tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ nà ká gangan sí àwọn gangan tí ẹrù pa lè ṣe gan tó yìí ò ní jẹ́ tí nǹkan tó ń ta àwọn ọmọ Yorùbá lè ṣe sára gangan mo fẹ́ kẹ́ ẹ tọ́ka sí tó tá a bá sọ ká mọ dákọ̀ mùsùlùmí kì í ṣe pé mùsùlùmí ọ̀dà àwọn ẹlòmíín tó ń hùwà burúkú nínú wọn ni torí ẹ̀sìn kìrìsìtẹ́nì kì í ṣe ẹ̀sìn ilẹ̀ yìí wọ́n mú wá látòkèrè ni ẹ̀sìn mùsùlùmí wọ́n mú wá látòkèrè ni ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn tó wà tó tá a bá wọ ẹ̀sìn oníṣẹ̀ṣe náà àwọn oníṣẹ̀ṣe burúkú náà ń bẹ bẹ́ẹ̀ ni babaláwo burúkú ń bẹ àáfàá burúkú ń bẹ pásítọ̀ burúkú ń bẹ bẹ́ẹ̀ la sì ní àwọn àáfàá gidi irú ìlú tá a wà yìí ara àwọn mùsùlùmí gidi ń bẹ kò sí àní mùsùlùmí ẹ̀yin ò ní lu yín ẹ máa sọ tìlú yín lọ kí ni mo dẹ̀ ń sọ kí ló fà á ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìlú abínibí mi níbi 20 ọdún sẹ́yìn tí wàhálà kan ṣẹlẹ̀ ǹjẹ́ ṣe mọ̀ wípé ọba ìlú mi ó jáde síta so kí ló wá ń fà á bí wọ́n ṣe mú yan ọba nílẹ̀ káàárọ̀ òjìrè lọ́fà torí lásìkò ìgbà kan tí wọ́n bá fẹ́ yan ọba ètò tí mo ṣe lọ àwọn kan reply mi wọ́n ní ayé ọ̀làjú ti wà kò sí bí ọ̀làjú ṣe fẹ́ wà ayé ọ̀làjú ṣe fẹ́ wà tóòtọ́
tó jẹ́ wípé kò ní pa ojúṣe ọba lára nílẹ̀ káàárọ̀-o-jíire. Ṣé ọba tó jẹ́ pé kò mọ orò ìlú ẹ̀, ọba tó jẹ́ wípé kò mọ bí wọ́n ṣe ń ṣe nílùú ẹ̀, àsìkò ìgbà tí wọ́n bá yẹ kán ṣe orò, àsìkò ìgbà tó bá yẹ kán ṣe ètùtù nínú ìlú, ọba míì alóhùn ti gba Jésù ní ọba máa sọ pé ọba tó gba Jésù adé apẹ lórí rẹ̀ o. Nǹkan kan tí ò yé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lénìí, ẹ bá mi ṣí àìtò yìí kọ́kàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára lórí ọ̀rọ̀ ojúṣe àwọn ọba nílẹ̀ káàárọ̀-o-jíire. Ó ní wípé ṣé ẹ rí tán bá fẹ́ fìyàn jẹ ọba nílẹ̀ Yorùbá, mo kí gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá o, ẹ mọ̀ ṣe o, gbogbo yín lẹ́ mọ̀ ṣe láṣẹ Èdùmàrè. Kí wọ́n mú ọba wá láti ìlú òyìnbó kò ń kọ́ ni rẹ́mẹ́dì, kí wọ́n fi ọ̀dọ́ jọba kò ń kọ́ ni rẹ́mẹ́dì, kí wọ́n fi olówó jọba kò ń kọ́ ni rẹ́mẹ́dì. ní níbí tẹ bá ṣèwádìí wa ní ìlú wa bí kò sí muslim kí náà wá àwọn tó ń ṣe muslim bíi ní àwọn àbókí, àwọn tó ń ṣiṣẹ́ iṣẹ́ ọdún, aláàgbàro, àwọn nìkan ni. Bọ̀ pé ọmọ ilẹ̀ wa bíi ṣe muslim mi lè sọ bóyá wọ́n ti kó wọn lọ, bóyá wọ́n ti di ẹrú látọjọ́ tó ti pẹ́, bọ̀ táwọn tó wà nílùú ò lè rí mọ́sálásí ní ìlú wa yìí. Kí ló dé? Mo fi Ọlọ́run bá ṣe búra, kò sí mọ́sálásí ìlú. Bí lè ṣe rí Kò sí àgbùdọ̀ rí yín níbí o. Aláàwá wọn ìṣẹ̀ṣe là wá. Ìṣẹ̀ṣe là wá. kò sí mọ́sálásí nílùú yìí. Ṣọ́ọ̀ṣì wà ń bí, ṣọ́ọ̀ṣì pọ̀. Ẹ fẹ́ràn ṣọ́ọ̀ṣì. Religion wọn wà peaceful, but àwọn Muslim yìí agídí wọn ti pọ̀ jù. Ní ti ìlú yín bí báyìí. Gbogbo àwọn náà tí à ń rí gbogbo ẹ̀ wàhálà wọn ti pọ̀ jù, so we don't need them here. Ilẹ̀ Yorùbá gan kó kẹ́rù wọn kó padà sí ibi tó ti wá. Wọ́n dalẹ̀ wa láàmú. Nínú àwọn tọ́lọ̀ kí olóyè Sunday Igboho nílé, tá a bá wò dáadáa kí ni plan wọn? Tá a bá wò dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ wọn kò sẹ́yìn tèmi yẹn ọ̀fẹ́ kò sẹ́yìn tí mo dá mọ̀, bọ̀ tá a bá wò kí ni plan wọn? Olóòtú wọn ò ní èrò méjì sọ́kàn jù wípé wọ́n fẹ́ lọ mọ ìrònú ẹ̀, wọ́n fẹ́ lọ wá díẹ̀, wọ́n fẹ́ lọ gbọ́ lẹ́nu ìrònú ẹ̀. Kí ni mission ẹ̀ báyìí? Ṣèbí wọ́n ti ń wá tẹ́lẹ̀, wọ́n fẹ́ mú ẹ, wọ́n ti bá ẹ parí ẹ̀ báyìí, ó ti padà wá. Kí ni mission ẹ̀ báyìí? Kí ni èròǹgbà ẹ̀ báyìí? Kí ni ìrònú ẹ̀? Kí ló tún fẹ́ ṣe báyìí? Ohun tó ń bá lọ bẹ̀ nìyẹn. Wọ́n fẹ́ lọ gbọ́ tó wọ́n mọ̀ pé ó láìkè láti máa sọ̀rọ̀. Ìyẹn olóyè Sunday Igboho. Wọ́n mọ̀ pé wọ́n ti mọ̀ pé tó bá sọ méjì fún a fi mẹ́wàá dá wọn lóhùn ní wọ́n bá lọ bẹ̀, kì í ṣe pé wọ́n lọ kí. Olóyè Sunday Igboho wọ́n dẹ̀ ń ṣàlàyé bọ́rọ̀ bá ṣe rí tí wọ́n ní. Ọ̀tá ni wọ́n jẹ́, wọ́n fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ nípasẹ̀ ọ̀rọ̀ ẹnu ẹ̀. Ṣùgbọ́n kinní kan ni mo rí tí mo rí ń bẹ̀ ni wípé tí a fi wo kinní yẹn tán olóyè Sunday Igboho sọ fún. Ó ti kọ́gbọ́n àwọn èèyàn ti ń sọ òun náà ní àwọn tiẹ̀, ó ní àwọn fọ́ọ̀nù tiẹ̀. Tí wọ́n bá wọn sọ̀rọ̀. Wọ́n ti bá a sọ pé kó ṣọ́ra o, àwọn kan ń bọ̀ o, má bá wọn sọ̀rọ̀ o, wọ́n ní rìkọ́dà sápò, wọ́n fẹ́ wá dá. So òun náà ti mà pé àárín ọ̀tá lòun wà, ó jẹ̀ máa ṣọ́ra. Tá a bá wá wò lásìkò yìí sí báyìí olóyè Sunday Igboho akọni nílẹ̀ Yorùbá ni. Bẹ́ẹ̀ni. Torí kéèyàn tó lè jáde tí ó ní àyà ní ní sí lóògùn, ẹlòmíì lóògùn kódà tó lóògùn ju olóyè Sunday Igboho lọ dáadáa, ṣùgbọ́n tí ò lè jáde rárá láti sọ pé mo jáde o, èmi náà fẹ́ lọ ṣe báyìí, tọ́ ibù kò lè jáde. Tá a bá wò dáadáa nígbà tó olóyè Sunday Igboho sì ń lé sí ó yẹ ká tiẹ̀ rí bí ọmọ ọkọ kan nílẹ̀ Yorùbá tí ó jáde. Anybody tó bá jáde wọ́n pa straight ni. Anybody tó bá jáde wọ́n pa straight ni. Yóò tẹ̀ fi sọ bẹ́ẹ̀. Torí ọmọ ọkọ gan wọ́n tilẹ̀kùn má síta, kò ní access àti wọ ilé bàbá. Ká mà wá sọ pé àwa tí wọn ò capable. Ẹni tó jẹ́ alákíkanjú sì wà o nílẹ̀ Yorùbá o tí ò tí ì jáde, but ojo ni wọ́n. Sunday Igboho olóògùn ó tún láyà. Ibi tó wíkì sí ni pé talk too much. Talk too much. Gbogbo àwọn interview tí mo máa wò tí sọ tó bá sọ gan inú máa bí mi, sometimes máa pa set ni pé I don't want to listen to this man. Kí ló dé? Irú bá wa ṣe kéré tó gan ò lè wá fi òkú ọ̀rọ̀ kó a máa fi gba àyè ọ̀rọ̀ lẹ́nu mi náà. So but ó ti kọ́gbọ́n báyìí. Olóyè Sunday Igboho ti kọ́gbọ́n. Ẹni talk too much. Ìgbà tẹ̀mí kan rí nínú ìgbésí ayé olóyè Sunday Igboho torí èèyàn dáadáa ni wọ́n
akíkanjú ilẹ̀ Yorùbá ni wọ́n tí wọ́n ṣe dáadáa tí àwọn kan bá láwọn lè jáde táwọn bá lè ṣe bí olóyè Sunday Igboho rọlẹ̀ lómi mọ̀ pa wọ́n parọ́. ìrọ́mọ̀ ni olóyè Sunday Igboho tọmọ jáde ayanínímọ̀ ni torí ìdí èyí mo ṣe ń fàṣìkò ìsọ fún gbogbo ọmọ Yorùbá pé ẹ jẹ́ káwa náà lọ dira òun kọ́ ni rẹ́mẹ́dì kí wọ́n fi ẹni tó mọ èèyàn tàbí tó nípò jọba òun kọ́ ni rẹ́mẹ́dì nǹkan tó jẹ́ rẹ́mẹ́dì gẹ́gẹ́ ni wípé báwo ni ojú ò ṣe ní ti ìlú rẹ lórí ibi tán fi ọjọba lé lórí ṣé kìí ṣe ọba débi pé tó bá gbọ́ hey Amẹ́ríkà yánu ọ̀pọ̀lọpọ̀ ọba míì tó bá ti gbọ́ hey báyìí wọ́n sá lọ Amẹ́ríkà nìyẹn gbogbo àwọn nǹkan tá a sì ń sọ yìí ó ń pa ilẹ̀ káàárọ̀ òjíire ó ń pa lára ẹ jẹ́ ká gbapá bí wò ó ṣe rí dandan ni kó bá lóògùn dandan ni kó bá mọ ìṣẹ̀ṣe dandan sì ni kí ọba kó lóògùn torí kí ló yẹ kí n máa sọ bẹ́ẹ̀ ni wípé ẹ wo rate tí wọ́n fi ń jí ọba gbé nílẹ̀ Nàìjíríà ẹ gbọ́ tèkìtì láwọn àsìkò gbà yẹn ẹ wo rate tí wọ́n fi ń jí ọba gbé nílẹ̀ Yorùbá ẹ wo rate tí àwọn ajínigbé fi ń wọlé káàárọ̀ òjíire ẹ wo rate tí àwọn ajínigbé fi ń pa àwọn èèyàn lóòrèkóòrè ní gbogbo ìgbà now problem yìí ò ní lè mọ ọkọ tó bá jẹ́ pé kábíyèsí jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó gbéṣẹ̀ ṣe ẹ̀dá ní àwọn ọba kan wà nílẹ̀ Yorùbá tí wọ́n lè jí gbé o àwọn ọba kan wà nílẹ̀ káàárọ̀ òjíire tí ẹnìkan kan ò lè jí gbé ó wà dáadáa nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé nǹkan tí wọ́n gbé dání dá wọn lójú yálà ọjọ́ ọba tó wá láti ìlú òyìnbó ọjọ́ ọba tó ń fi owó jẹ ọjọ́ ọba tó jẹ́ pé ìwọ ni fámú ọjọ́ ọba tó jẹ́ pé ìwọ ni Ṣàngó mú ntọ́ bá kú mú ọ ohun tí mò ń ṣàlàyé ni wípé báwo ló ṣe gbé ìṣẹ̀ṣe àti àyà níní báwo ló ṣe gbé dání nílùú tí wọ́n ti bí ọ àwọn nǹkan tí mò ń sọ yìí kì í jẹ́ kí ìyà kó lè jẹ aráàlú kì í dẹ̀ jẹ́ kí ìyà kó lè jẹ ìlú tí ọba yẹn bá jọba lé lórí àwọn ọba kan wà tí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ pa nílùú wọn sá lọ òkè òkun nù torí látijọ́ ọ̀rọ̀ ọba jíjẹ nílẹ̀ Yorùbá ẹ̀yin ọba ẹ̀yin lẹ lè ràn wá lọ́wọ́ kí ìyà má lè jẹ ọmọ ìlú yín àwọn aráàlú yín tó wà lábẹ́ yín ẹ̀yin lẹ lè ràn wá lọ́wọ́ kí ìyà má lè jẹ wọ́n lọ́nà wo sì ni láti lè ṣùgbà wọn òkè ṣé mọ̀ pé ọba míì tí wọ́n bá ń ṣe ọdún Ògún nílùú ẹ̀ kò ní jáde ta kò ní participate mẹ́ ọba míì tí wọ́n bá ń ṣe ọdún Ṣàngó nílùú ẹ̀ kò ní jáde síta ọ̀pọ̀lọpọ̀ ọba míì nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa òrìṣà ìlú wọn ó ti gbé dànù ó ní wọn gbọ́dọ̀ ṣe nǹkan kan tó ń jẹ bẹ́ẹ̀ tó jẹ bẹ́ẹ̀ yẹn mọ́ nílùú wọn àwọn nǹkan tá a dẹ̀ ń sọ yìí ó ń pa ilẹ̀ Yorùbá ó ń pa wá lára tẹ́ bá délẹ̀ Kwara lénìí àwọn ajínigbé ń bẹ ń Kwara wọ́n ń terrorize Kwara wọ́n ń terrorize Èkìtì Kwara Èkìtì àtàwọn apá àbẹ̀ kan nílẹ̀ Yorùbá mi sọ́dà ọmọ Yorùbá dira. ẹ dira lọ́nà kọ́nà ẹ dira o torí dùgbẹ̀dùgbẹ̀ tó mi lókè yìí àti ìmọ̀bi tó máa já sí o. ẹ bá sọ fún Délé pé kàn dira. àti ìmọ̀bi tó máa já sí o kí gbogbo ọmọ Yorùbá kan lọ dira dùgbẹ̀dùgbẹ̀ tó mi lókè yìí àmọ̀bi tó máa já sí bóyá àárọ̀ bóyá ọ̀sán bóyá alẹ́ ló máa já àmọ́ but ẹ jẹ́ kí gbogbo wa wà ní àtàlát kájẹ̀ wà nínú ìfẹ́ àti ìṣọ̀kan. ṣájínigbé lè wọlé kalẹ̀. mi ò rí ọ̀nà wọn bí. kí ló dé sọ bẹ́ẹ̀. wọn ò lè wá because we used to fortify all àwọn ọ̀nà tó bá wọ ìlú wa oníṣẹ́ wọn ò ní wọ bí láṣẹ Elédùmarè wọn ò ní wọ bí. mo ṣàkíyèsí nǹkan kan bóyá ẹ̀yin náà dẹ̀ ti ń ṣàkíyèsí lójú ọ̀nà tá a bá ń gbà bọ̀ wá sí ìlú yìí mo rí wípé màálù wọ́n kó màálù síbi kan ibi tí màálù wà yẹn tá a bá ka iye màálù tí wọ́n kó sí ibẹ̀ lẹ́gbẹ̀ẹ́ igbó ni o táwọn Fúlàní yẹn ń sùn pẹ̀lú màálù yẹn tá a bá ka màálù tó wà ń bẹ̀ á lé ní 50,000 màálù ká tó dé Ìrèlè ni ṣé àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé ẹ̀dẹ̀ ti lọ ṣàyẹ̀wò rẹ̀ pé kì í ṣe àwọn ajínigbé. nígbà kan wọ́n wá sí ìlú wa níbí tó bẹ̀rẹ̀ sí da màálù kiri but a pè pàdé pé a wá wọn mọ́ igi àṣẹ la fi sìn wọ́n kù ní ìlú dé ẹnu ibodè ló yá
tódò bá ti sàn ìbojú ẹ̀yẹ́ mọ̀tọ́ àtìgbà yẹn wọn padà wá mọ́. So àwọn ẹ̀ náà wà lára àwọn surveillance àwọn tó ń kidnap wọ́n wà lára wọn so a gbọ́dọ̀ gbájú wọn mọ́ra. ọ̀dà kí ló fún yín ní assurance pé kò sọ ọmọ Yorùbá náà àwọn ajínigbé. ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni. ọmọ Yorùbá tó bá wà lára àwọn ajínigbé yìí Muslim ni. kí ni Muslim ṣe fún. mo ní mi ò tilẹ̀ fẹ́ máa rí wọn torí ìwà wèrè ìwà jàgídíjàgan wọn ti pọ̀ jù àwọn àfáà yẹn ìwà ok àfáà kan ó ṣe wáàsí lórí péèjì kan ó ní ẹnikẹ́ni tó bá kéde ààwẹ̀ yálà lẹ́yìn tí Sultan Sokoto kéde àbí kí Sultan Sokoto tó kéde ó ní ẹni báyìí ó ní òfin wa sọ wípé ká pa á láìsí ewúrẹ́ ẹ̀mí èèyàn wá jọ wọ́n lójú ẹ̀sà ẹ̀ lè gbọ́ láńgbèjì lẹ́nu Christian ẹ̀ lè gbọ́ láńgbèjì lẹ́nu oníṣẹ̀ṣe ẹ̀sìn wa sọ wípé ká pa òfin ẹ̀sìn wa lákàbú yìí ẹnikẹ́ni tó bá kéde ààwẹ̀ lẹ́yìn tí Sultan bá kéde àbí kí Sultan ká pa kí ni ọmọ ènìyàn ẹlẹ́ran ara so tẹ bá ń gbọ́ wá sí wọn ò kí ń preach ìjọba Ọlọ́run jàgídíjàgan kápá ẹjọ́ lé ẹ dá wàhálà sí ms bàbá tẹ bá ti rí ẹ ṣépè fún ẹ blọọkì ẹ lù ẹ bá rí ọba Solomon ẹ ṣépè fún ìyẹn wàhálà yẹn ló tún ṣe báyìí lórí dìbéètì tí àwọn oníṣẹ̀ṣe àti àwọn àfáà ṣe so agídí wọn jàgídíjàgan wọn ti pọ̀ jù àwọn ọmọ kéékèèké wọ̀nyí tó ń sẹ́ńjà tó ní àwọn àfáà yìí àwọn ló jẹ́ ń dá wàhálà yẹn sílẹ̀ but àwọn bàbá wọn wá ń bà kí wọn. ṣùgbọ́n ṣé mo rò pé gbogbo bàbá ń rò pé gbogbo mùsùlùmí ló ń ṣe gbogbo kínní yìí. kì í ṣe gbogbo wọn bọ̀ torí àwọn mùsùlùmí kan wà wọ́n dá o. 80% wọn oní wàhálà ni wọn. ẹni tó sọ̀rọ̀ yẹn ń tòótọ́ èmi náà gbọ́rọ̀ yẹn wípé lẹ́yìn ìgbà tí Sultan of Sokoto tó bá ti ṣe announcement àwẹ̀ ẹ jẹ́ ká tẹ̀ wá wo kinní kan ṣé Sultan of Sokoto ṣé onísọ̀tàn Yorùbá ni ṣé òní ọmọ Yorùbá ni. wọ́n ní òun nìkan pé nǹkan tó bá ti sọ ṣé ti Sokoto dé Yorùbá ń bí so wọ́n ti clear fún wa wípé ọmọ ẹrú ni wọ́n. ó dà kinní kan tún máa yà mí lẹ́nu gan mi ò rí kò tí ì ṣẹlẹ̀ bóyá ó dẹ̀ ń ṣẹlẹ̀ o kí Haúsá àti Yorùbá jọ kírun papọ̀ kí Yorùbá kọ́ wá lead irun Haúsá máa kírun lẹ́yìn ẹ̀ Yorùbá Haúsá lè gbà Haúsá ò lè gbà láéláé Haúsá olúkálùkù yọ̀ọ̀yà kìtì ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. wọn ò ní gbà àwọn ní number 1 wọ́n fẹ́ máa control wọ́n máa gbalẹ̀ Yorùbá tá a bá múra wọ́n máa gbà á tá a bá múra torí wọ́n díẹ̀díẹ̀ wọ́n sún síbi díẹ̀díẹ̀ òfin wọn ẹ̀ bá wọ́n gbé wá síbi ẹni tuntun ok láti Sokoto bá ẹni tó bá ti sọ ní Sokoto ló gbọ́dọ̀ tẹ̀lé ní Ọ̀yọ́ ló gbọ́dọ̀ tẹ̀lé lẹ́kìtì definitely wọ́n fẹ́ sọ gbogbo Nàìjíríà di tiwọn nìkan tó bá jẹ́ pé Ọlọ́run tóbi o òòṣà òkè tóbi o tó bá jẹ́ pé Olódùmarè fààyè fún wọn tí ò sí kọ mọ́ ní ara ẹ̀sìn wọn ni mo fi Ọlọ́run bá ṣe búra kò sí àyè fún ẹ̀sìn míì mọ́ nílẹ̀ yìí tó bá jẹ́ pé ẹ mọ̀ ọ̀gá wọn Muhammad wọ́n ní ó ṣe léyìí ó jí pátá pupa ó bò kú sùn ní sàárè ó fẹ́ àìsàn lọ́mọ ọdún mẹ́ tó bá yẹ pé ẹ̀sìn yẹn ò ní àbùkù ni wọn ò ní fààyè gba Christianity wọn ò ní fààyè gba oníṣẹ̀ṣe mọ́ but Olúwa wá wò ó pé báwo ni òun ṣe lè ba ayé àwọn pípù yìí jẹ́ ó wá fi ààyè fún ọ̀gá wọn kó ṣe àṣìṣe tó pọ̀ ó lọ bá òkun sùn nínú sàárè kó ba lè rí àlùjánnà wọ̀ ó mọ̀ fún ní ààyè kó ṣe àṣìṣe ọ̀gá wọn ó ṣe àṣìṣe tó pọ̀ reason yẹn tí Islam fi bàjẹ́ ń sìn tó bá jẹ́ pé Olódùmarè ó perfect yẹ pé gbogbo nǹkan tó bá ṣe nílé ayé kó jẹ́ correct ni wọ́n kàn máa wọlé wọ́n máa géré ọmọ ènìyàn sọnù ni kò sí nǹkan tá a ṣẹlẹ̀ tó bá gbọ́ hallelujah bẹ̀ wọ́n pa wọ́n tó bá gbọ́ eréwòyà wọ́n pa wọ́n but ìgbà tí àbá wọn ti ba ayé ẹ̀sìn wọn jẹ́ ni wọn bá lẹ́nu ọ̀rọ̀ mọ́ àwa náà wá ń tú síta báyìí àwa náà wá ń tú síta báwo lèèyàn ṣe fẹ́ ọmọ ọdún 6 tó ń bá sùn lọ́mọ ọdún 9 báwo ni ènìyàn kó lè bá lè wà àlùjánnà ó lọ bá sùn ní inú sàárè báwo lèèyàn ṣe jí pátá pupa
báwo ni àwọn ẹbọra ṣe ń bá Muhammadu fúnra ẹ̀ sùn so allegation yẹn pọ̀ ó ti condemn àwọn Muslim so gbogbo ẹ̀yin mùsùlùmí là ń bá wí sí gbogbo yẹn pátápátá tẹ́ jẹ́ ọmọ Yorùbá ẹ padà sílé mi ní dandan kẹ́ wá ṣe ìṣẹ̀ṣe o tẹ́ bá nìkan ṣe tẹ́. so kí àwa tá a wá jí ọmọ Yorùbá yòókù ká mọ́ sun àsọ̀para mo lọ sílùú kan kò tí ì pẹ́ kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ní Kwara State ìgbà tí mo débẹ̀ kò sẹ́ni kankan tí ó sọ fún mi wípé àwọn ajínigbé ń da ìlú ìlàmù kí mi gan tó mọ̀ nígbà tí mo débẹ̀ kò sẹ́ni kankan tí ó sọ fún mi wípé wọ́n ní pọ́blẹ́mù ajínigbé nílùú yìí àwọn aráàlú yẹn dẹ̀ nìyí àwọn náà jókòó tó fi kan ara ọba wọn jókòó taratara so ọba ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ jẹ́ ọba kan tó jẹ́ wípé ó láyà ẹ bá fẹ́ jọba nílẹ̀ Yorùbá kì í ṣe pé a fẹ́ mọ ìjọba pé a fẹ́ mọ mú báírò lọ́wọ́ ọ̀rọ̀ tí kò lọ́rọ̀ báírò lásìkò tá a wà yìí ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ìṣẹ̀ṣe nílẹ̀ káàárọ̀ òjìrè ọ̀rọ̀ ti di pé ká gbé ìṣẹ̀ṣe dání kí wọn náà ṣe ìṣẹ̀ṣe tó bá jẹ́ pé tutù lẹ fẹ́ ṣe ni tó bá jẹ́ pé orò lẹ fẹ́ gbé ni káwọn ajínigbé àti àwọn kí lórúkọ ajínigbé pẹ̀lú àwọn dáràndáràn kán má lè wọlé sí yín lára nílẹ̀ bàbá yín ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú láti rí tẹ́bi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yẹn ni àwọn ajínigbé ti hẹ́ńtà kí ló sì fà á ọba ìlú mi ìgò sí ilé ọba tó bá jọba sílùú Nàìjíríà ọba tó bá jẹ sílẹ̀ Yorùbá kí ni ń wá l'Amẹ́ríkà ọba ò kí ń travel yọmọ yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu ọba ò kí ń travel ilé lọ́ba máa ń wà tọ́ba bá lọ láàrin ijọ́ kejì ijọ́ kẹta tó ti gbọ́dọ̀ padà sílùú torí ọ̀pọ̀lọpọ̀ àwọn orò àwọn ètùtù kan wà tó jẹ́ wípé wọ́n gbọ́dọ̀ ṣe nínú ìlú tí ọba fúnra ẹ̀ gbọ́dọ̀ wà ń bẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ọba míì wọn mọ nǹkan tí wọ́n jọba lé lórí mi ò bú ẹ̀yin kábíyèsí o ṣùgbọ́n mo kàn fẹ́ jẹ́ kí ètò yìí mo fẹ́ kó kọjá lọ sáàrin àwọn lọ́balọ́ba ni nílẹ̀ káàárọ̀ òjìrè àtàwọn baálẹ̀ pẹ̀lú àwọn ọlọ́jà ọ̀pọ̀lọpọ̀ kábíyèsí mi ò mọ nǹkan tó jọba lé lórí bọ́yọ̀ kan rò pé kéèyàn kan jọba kéèyàn kan jáwé oyè léèyàn lórí kan fún ní ewé àkókò kan kọrin tí mòye yìí jẹ ìwọ pápá ìwọ ìnà bóyá ìyẹn nìkan náà pè ẹ bá fẹ́ jọba nílẹ̀ Nàìjíríà ní ìsìn nílẹ̀ Yorùbá ń sìn ó ti nǹkan ti gbọ́dọ̀ mọ̀ nǹkan ti gbọ́dọ̀ fọkàn sí pé tógun ni nǹkan tó kù ń sìn nìyẹn nílẹ̀ Yorùbá tógun ló kù ìwọ tó bá ti lè dúró tógun má sáré kó fẹ́ wá jọba ok ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láwọn Kwara State tí ń ṣẹlẹ̀ lẹ́kìtì ń sìn ọba tí ó bá dúró re wọn á jí gbé ọba tí ó bá dúró re dáadáa anything ló lè ṣẹlẹ̀ sí kí ló sì fà á torí wípé ọ̀pọ̀lọpọ̀ ọba míì wọ́n ti gbé ẹ̀sìn àtọ̀rìn wá wọ́n ti gbé lọ́wọ́ ju ẹ̀sìn wa lọ nǹkan tí mò ń sọ ni wípé ẹ jígìrì ẹ̀yin ọba àwọn aráàlú yín ẹ jígìrì láti lè fún wọn láti lè mú wọn láyà lé kò dìgbà tí wàhálà bá tó ṣẹlẹ̀ kẹ́ tó ẹ̀sà máa kó bọ̀kan kiri sakabula kẹ́ tó máa kó kiri bárẹ́lì ẹ ti gbáradì ilẹ̀ wípé ó ṣeé ṣe káwọn pípù ìwọlé sí wa lára ó ṣeé ṣe káwọn pípù ìkan wọlé kò sẹ́ni tó mọ̀ ìgbà. tẹ́ ẹ bá rí nǹkan ṣe ẹ má sì ṣẹ̀ṣe ẹ má ṣe muslim ẹ má ṣe christian ẹ jòkó sílé yìí kẹ́ máa wá nǹkan jẹ ẹ lọ wá ṣẹ́ṣe gbogbo ilé kéwú títì pa ẹ má bá ayé àwọn ọmọ wa jẹ́ mọ́ ẹ má bá ayé àwọn ọmọ wa jẹ́ mọ́ ẹ tẹ́sẹ̀ ti tó ẹni bá fẹ́ ṣe muslim ẹ̀ kó padà sí ilẹ̀ wọn lọ́hùn bó jẹ́ náà tí kò lọ ilẹ̀ Yorùbá àti ilẹ̀ fẹ́ àfẹ́rí yín mọ́. wọ́n máa ní nǹkan tẹ́ dídẹ̀ bí sọ bẹ́ẹ̀. mo ní aláìdá ni wọ́n bà ayé jẹ́ àwọn ló ń scatter everywhere wàhálà tó wọlé Yorùbá àwọn muslim ni. o ò lè rí eléégún kó máa lọ ní ọ̀nà àti christian kan jọjà bọ̀ jẹ́ kí eléégún àti muslim jẹ́ kó pàdé ra wàhálà ti dé. mo wo program kan àwọn ṣọ́ọ̀ṣì wọ́n ṣèṣọ́jí wọ́n jó lọ àwọn eléégún náà bọ̀ àwọn eléégún yẹn pa ìlú wọ́n dẹ̀ bá christian jó ijó tiẹ̀ tó fi kọjá láàrin wọn tó bá jẹ́ muslim ni inú igbó náà máa gbàdélé gbogbo wàhálà ṣẹlẹ̀ níbẹ̀ ni anywhere tí muslim ẹ̀yin náà ẹ wò ó ná anywhere tí muslim bá ti wọ̀ dandan kan dàbẹ̀rú jàgídíjàgan ni
so Olódùmarè mo dúpẹ́ ọ̀nà tó pè mí sí o pé mi ò ṣe tó bá jẹ́ muslim ní mí tó bá jẹ́ pé bàbá àti ìyá mi lọ bí mi sí muslim mi ò lè lọ́mọ tó lè ṣe iṣẹ́ yẹn o mi ò àfa bí ọmọ mi obìnrin tó bá fọ́kọ tó bá ní muslim ló ń fẹ́ máa kọ́ lọ́mọ. ẹ dúró ẹ farabalẹ̀ ó dàbí pé ó ní oríṣi nǹkan tẹ́ fi sọ ohun àtẹ̀yìn sọ yìí. mi ò tilẹ̀ fẹ́ máa bí ọmọ mi obìnrin kò lè fẹ́ mùsùlùmí. tó bá lọ mú ọkọ wá ẹ̀ló àbọ̀rúbọ yìí ó wò mí ṣàlá níbo ni ṣàlá níbo ó yá máa kọ́ ọmọ yẹn oníṣẹ̀ṣe lèmi tí ò bá lè fẹ́ oníṣẹ̀ṣe tó bá fẹ́ christian mo support bó tó bá jẹ́ muslim ẹ wọlé mi mọ́ ẹ wọlé mi mọ́. ṣé gbogbo mùsùlùmí wá ní wù. torí tó bá fẹ́ ọmọ mi wọ́n preach wọ́n condemn ọmọ yẹn fún mi wọn ò ní jẹ́ kọ́ ọmọ yẹn gbọ́ tèmi ọmọ yẹn gan ò ní wọlé mi mọ́. ọmọ téèyàn ti jẹ̀yà lórí ẹ̀ wọ́n á tàn ní ẹ̀ ọmọ yẹn ò ní gbà tèmi mọ́. so I don't want to see them my place. I hate them. They are very bad. Wọ́n rude, wọ́n bad, wọ́n prove stubbornness. Anywhere tó bá ti wọ̀ kún scatter ẹni, that is just it. bọ̀ ṣé gbogbo mùsùlùmí ní í ṣe bẹ́ẹ̀. I don't know, I don't want to know. But be you Muslim, wàhálà wọn ti pọ̀ jù. ó dáa nǹkan kan tẹ́mi kàn mọ̀ ní wípé ẹ̀sìn mùsùlùmí ò lè parun láyé ẹ̀sìn kìrìsìtẹ́nì kò lè parun láyé oníṣẹ̀ṣe náà kò lè parun láyé. nǹkan tẹ́mi kàn rí nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ni pé àwọn tó gbé lọ́wọ́ irú èèyàn wo làwọn tó gbé lọ́wọ́ ara àwọn tó gbé mùsùlùmí lọ́wọ́ tẹ́ bá rí wọn ẹ fẹ́ràn wọn. wọ́n bá gbọ́ prógráàmù yìí sí wọ́n máa ṣe èpè fún mi bọ̀ torí àwọn ra wọn náà máa fi gbé èpè wọn torí tìjàtìjà ló ń ṣe wọ́n. wọ́n sì máa jà wọ́n máa bú mi wọ́n máa ṣe èpè fún mi orí ara wọn náà máa fi gbé tó aláìdá ni wọ́n go and change ẹ lọ change ẹ lọ ronú padà ẹ kéde ìrere Olódùmarè ẹ kéde ìrere Allah ẹ má jà mọ́ ẹ má dá wàhálà sí ilẹ̀ Yorùbá mọ́. oní Ọ̀ṣun ò gbúdọ̀ sí Ọ̀ṣun ẹ̀ ẹ̀yin la máa bá ń bẹ̀ oníṣàngó ò gbúdọ̀ bọ Ṣàngó ẹ̀yin la máa bá ń bẹ̀ onífá ò gbúdọ̀ sí Ifá ẹ̀yin la máa bá ń bẹ̀ ẹ lè rí Christian àti oníṣẹ̀ṣe pé wọ́n jà. kì í ṣẹlẹ̀. all the time Muslim yìí ló wà attack Christian àwọn ló wà attack oníṣẹ̀ṣe. wèrè kan ó ṣe wá sí ó ní Jésù lọ jí àgbàdo lóko. See to that Jésù lọ jí àgbàdo lóko sẹ́ni pé orí wọn ti dàrú so bó ṣe tọwọ́ bọ ojú ẹ̀sìn ẹlẹ́sìn àwa náà ti wá tọwọ́ àti tẹ gbogbo ara bọ ẹ̀sìn tí wọ́n ń sìn pé ẹ̀sìn yìí ò dáa ìwà yìí ò dáa wèrè ló ṣe mùsùlùmí wọ́n ti darí wọn rú. Joseph sọ bẹ́ẹ̀. ẹ lóòótọ́ fi mí sílẹ̀ jọ. a ní àwọn kan ò dáa ní kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀. wọn ò dáa. èmi kàn wò pé kí ni tábà wo lóye Sunday Igboho kì í ṣe mùsùlùmí kírísítẹ̀nì àárán pásítọ̀ kan wà bẹ̀ àwọn mùsùlùmí la rí mi. ṣebí àwọn tó ń bàjà náà ló wà bẹ̀ àwọn kírísítẹ̀nì ò bàjà àwọn tó bàjà àwọn tó tì í mọ́lé tó tì í síta àwọn náà ló tún padà lọ kí ìgbà tó wà. àwọn tó ń bàjà nìyẹn ẹ mọ̀ pé ẹni tó tùlù ṣe kì í sùn ẹni tó bàjẹ́ náà wọn ò ní rọrùn wọn ò ní rọrùn. ṣé nǹkan táwọn bàbá yẹn ṣe bá ṣe lọ́dọ̀ Sunday Igboho tán lọ kí wọn sílé ṣé nǹkan tán ṣe ọ̀dà ni. kò dáa kò yẹ kán lọ bẹ̀ torí àwọn ọmọ wọn ló lé Sunday Igboho kúrò ní Nàìjíríà àwọn ọmọ wọn ló lé kúrò ńlé gbogbo ìyà tí Sunday Igboho jẹ torí. ti àkókò táwọn ajínigbé lè wọlé Yorùbá tán lè wọ àdúgbò yín torí ìdí èyí ọmọ Yorùbá gbọ́dọ̀ dúró a gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ a gbọ́dọ̀ sùn tẹ́tẹ́rẹ́ a gbọ́dọ̀ sùn sójú kan ká sùn síbi kan ká dẹ̀ tó kọrí síbòmíì ká jọ kọrí sójú kan náà. kò yẹ kí ọmọ hapun nílẹ̀ Yorùbá pé wọ́n jí ọba nílẹ̀ Yorùbá gbé wọ́n jí ọba kan gbé nílẹ̀ Yorùbá kò yẹ kó lè mọ hapun níbi tá a bá ọ̀rọ̀ wá dé nílẹ̀ Káàárọ̀ Oòjíire báyìí kò yẹ kó lè mọ hapun pé wọ́n jí ọba wa gbé ọba kan gbé nílẹ̀ Yorùbá kò yẹ kó lè mọ hapun níbi tá a bá dé ó yẹ kí ọmọ Yorùbá fúnra wọ́n yẹ ká ti gbáradì ilẹ̀ ẹ̀yin Yorùbá ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ má mọ̀ sọ àsopéye aṣáàgbọ́n nǹkan tí ń ṣẹlẹ̀ káàkiri báyìí ẹ má mọ̀ sọ àsopéye ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì
yóò sùn mọ́jú báyìí ni wàá lọ ka mọ́. Ẹ má jẹ́ káwọ ọba ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ ká ṣàṣùpéye o, ẹ jẹ́ ká máa rò ní gbogbo ìgbà pé at any fucking time làwọn ará abílẹ̀ wọlé wá. Ẹ̀yin ojúṣe àwọn ọba nílẹ̀ Yorùbá mo ti sọ o, ẹ gbọ́dọ̀ dira, ẹ gbọ́dọ̀ dúró takuntakun, ẹ̀yin ẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tó wà lẹ́yìn tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ yìí lẹ gbọ́dọ̀ lead wàhálà nígbà pé lọ́ba gangan nu. Ìṣèpé kọ́ ẹ kọ́ ẹsẹ̀ mọ́ ẹja ajá lẹ̀ kọ́ mọ́ lọ́kọ́ọ̀tù sáá ìyẹn kọ́ náà ń pè lọ́ba kọ́ lọ́kọ́ọ̀tù kẹ́mi ẹ fẹ́ bọ́. Nǹkan tó ń pè lọ́ba gangan ni wípé kọ́ba gbáradì wípé ọ̀nà wo la fẹ́ gbégbé ẹ̀yìn ìlú mi o, kó o ṣe mítìn pẹ̀lú àwọn ọdẹ ìlú. Kókókó làánà fàdí tí o. Muslim ni kì í ṣe torí Christian kì í ṣe torí oníṣẹ̀ṣe tìrìbí torí àwọn Fúlàní náà ni ṣé Yorùbá ni Fúlàní làbí àwọn Muslim àwọn Muslim yìí ṣe bá wọn lọ ṣe Fúlàní o tètè lè rí ọmọ Yorùbá tó ń daran kiri Muslim ni gbogbo wọn ìyá wọn ni Sunday Igboho jẹ àwọn náà tó wá wẹ́kọ̀ mọ̀ pé ó ti tún dé bàbá yìí ọwọ́ àtúnbàálẹ̀ kejì bó ṣe wà yìí wọ́n ní rìkọ́dà sàpò wọ́n fẹ́ wá rìkọ́dù ohun ẹ̀ báwo ló ṣe ọ̀nà wo ló gbé gbà bàbá báwo ló ṣe tó jáde tó padà wá kàn náà wá máa sọ̀rọ̀ ní bàbá ti gbọ́n. Bàbá ò sọ̀rọ̀ mọ́. Bàbá ò sọ̀rọ̀ mọ́. Tẹ́ bá fẹ́ wò gẹ́gẹ́ bí ẹ ṣe wà yìí tẹ́jú oníṣẹ̀ṣe irú àwọn ọ̀rẹ́ wọlé lè fò lórí Sunday Igboho. Tèmi ni mo ti sọ síwájú mo ní ọdún méjì mẹ́ta mi ò fẹ́ rí ní ẹni ṣàánẹ̀ kó ń sọ̀rọ̀ mọ́ kó lọ máa múra. Ká má dùn rárá. Kó lọ máa múra àwọn kan tó bá fẹ́ expire nílé kó máa renew ẹ̀ kó gbéradì àwọn kan tó ti ṣe sáà bí ọdún mẹ́wàá sẹ́yìn kó máa renew kó máa sáré òkun kó máa gbá ìṣàṣọ òkun kó máa sọ̀rọ̀ ní mídíà ká máa tilẹ̀ ti rí. Kẹ́nìkan ká má gbé wọn lọ program kan. Kó máa gbà tó bá lè tẹ̀lé it's going to succeed and very soon Yorùbá nation will stand. Ṣùgbọ́n tí wọ́n á jẹ́ kí olóyè Sunday Igboho tẹ̀lé kẹ́ni tọ́lá ẹlòmíín wà yóò ṣe débi wípé olóyè Sunday Igboho àfikún sá sọ̀rọ̀ sáá. Ṣé dandan lèyìn àfi ń sọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ṣe interview mi bí tó bá ti sú mi sí mo ní mi ò sọ̀rọ̀ mọ́ ṣé dandan lèyìn àfi ń sọ̀rọ̀ mi. Tẹ̀bá rẹ̀ tó ti wá bèè tó fẹ́ wá interview mo ní ayé mi ò wà ókè mi ò strong mi ò ṣe. Kọ́dẹ̀ mọ bá tiẹ̀ lọ. Wọ́n lọ ní mi ò tilẹ̀ mẹ́ni yẹn ẹni tó fẹ́ wá interview mi tó jẹ́ pé machine gan-an gbé wá ẹni kọ́ mọ lọ lé wọn. mi ò ṣiṣẹ́ lónìí ṣé dandan la fi ń sọ̀rọ̀ ni. Bandit ó lè jẹ́ bandit. Ó dáa ní báyìí bá a ṣe wà yìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tẹ́yìn náà gbé Yorùbá dání tẹ́ gbé ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan irú iṣẹ́ wo gangan lẹ́yìn láàyò gan-an ní pọ́nbélé mo fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣàlàyé iṣẹ́ tó ríran yín tẹ́ẹ̀dẹ̀ ń fi kíní yẹn tẹ́ fi ń ṣàánú àwọn èèyàn. Ìṣàṣe lèmi ìṣàṣe ni iṣẹ́ mi gbogbo ilé tí mo bá ti gbọ́ àbọ̀rúbọ yìí mo ti gbà pé ilé mi ni nínú ìṣẹ̀ṣe yìí iṣẹ́ tó wà nù ẹ̀ pọ̀ tèmi báyìí ni pé ká dá ifá ká ṣètùtù ká bọ olúwẹ̀rí ká rán olúwẹ̀rí ńṣẹ́ ká tẹ̀fá fún yàn that is area of my specialization. Ó dà tàbá wò babaláwo ìfihàn ṣoògùn wo. Wọn kì í ṣe níbí ò bóyá wọ́n ṣe ní ọ̀dọ̀ yín lọ́wọ́ mi ò mọ̀. Oníṣègùn. Àwọn àfáà tá a rí báyìí tán bá àpòpọ̀ ọmọ èèyàn tán bá gun ọmọ èèyàn tán kó wọn lọ sí station tó ń interview wọ́n wá bèè lọ́wọ́ pé ṣé àfáà tún lo àwọn kinní àwọn kòkò àwọn orí ekun orí wọ́n ní àwọn lò náà pé iṣẹ́ wa ò fi bẹ́ẹ̀ yàtọ̀ síra. Ẹ sọ bẹ́ẹ̀. So àwa ò kì í ṣèyẹn níbí o. Ó dẹ̀ ẹ jẹ́ ká ṣe báyìí bàbá mi olóyè Sunday Igboho mo kí yín o àti kábíyèsí Olúbàdàn ọ̀pọ̀lọpọ̀ ọba ti wà kólúbàdàn tó sọ pé ẹja lọ Àbújá ọ̀pọ̀lọpọ̀ ọba mi ò dìde o ọba mi sì dìde n tá a mọ̀ la mọ̀ mo sá mọ̀ wípé Olúbàdàn gbìyànjú bàbá yẹn ó fi àpẹẹrẹ gidi ó fi nílẹ̀ Káàárọ̀ Oòjíire ẹ bá ń kí Olúbàdàn. Ọba Olúbàdàn kí adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí àṣẹ pẹ́ lẹ́nu kẹsàn ọba ọkọ jẹ kó pẹ́ ẹ wà ní sàárẹ̀ o
àlàáfíà lẹ máa fi lògbà tẹ́ bá fẹ́ lò lórí ìtẹ́. ṣeun Olódùmarè á gbé yín borí ọ̀tá o, ṣeun ọ̀tá ilé ọ̀tá òde kò ní rí yín mú o. Ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín pé ẹ dìde ìrànlọ́wọ́ fún olóyè Sunday Igboho, ọmọ yín ni kò ṣe jẹ́ nìyẹn. ó dáa mo kí gbogbo wa pátápátá níbi ìta bá wà wípé ìjẹ́ iṣẹ́ yìí náà ti rí báyìí. Ìṣẹ̀ṣẹ̀lẹ̀ káàárọ̀ òjíire là ń fọn rere, ìṣẹ̀ṣẹ̀lẹ̀ káàárọ̀ òjíire là ń pariwo kiri. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá mo fẹ́ béèrè nǹkan kan, àwọn náà ń lo gàrí tíra ó wà nínú iṣẹ́ àáfàá dáadáa. Tipátipá lẹ́sìn rí àwọn àáfàá torí àwọn àáfàá náà oníṣẹ̀ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn náà. Inú mi sì dùn wípé ìṣẹ̀ṣe tẹ́ gbé lọ́wọ́ Ọlọ́run fẹ́yìn náà lórí ọ̀fẹ́, ẹ̀yin àáfàá tẹ́ gbé ìṣẹ̀ṣe lọ́wọ́ torí tipátipá lẹ́ẹ̀fì dé ọjà. Tẹ́ bá dé àwọn ọjà sìn àwọn tó ń ta lẹ́kúlẹ́jà ìyàwó àwọn àáfàá lọ́pọ̀ jù. Tipátipá lẹ́ẹ̀fì rí ìyàwó babaláwo tó ń ta lẹ́kúlẹ́jà. Wọ́n gbà fún wa mọ́. Àáfàá ti gbà mọ́ yín lọ́wọ́. Torí ìdí èyí iṣẹ́ kan náà ni ẹ dákun ẹ jẹ́ ká ṣe é bó nílẹ̀ Yorùbá ò ṣe ní dàrú tí ó fi já síbi tá a lérò sí tó jẹ́ bí ìgbéga nílẹ̀ Yorùbá. Mo kí wa onídòròmí àwísí, mo kí wa nídòròmí àwísẹ̀ torí èèkánná ọwọ́ kò ní jẹ́ kí ẹkùn kó ọ̀rọ̀ adé egun. Bàbá mi Àwòyẹmí Ǹjẹ́ ẹ jẹ́ àṣẹ báyìí ká tó máa lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo mo béèrè kan lọ́jọ́ yẹn, ṣé gbogbo gbà kí ni mọ́ mú èèyàn kéèyàn gbàfà? Ṣé yà ni mú ẹ̀dá gbàfà ni àbí kí ni mú èèyàn gbàfà? ẹ ṣé olóòtú. Ààrẹ ni tí ìyà ò jẹ tó lọ tẹ̀fá o. Rízì tí èèyàn fi ń tẹ̀fá pọ̀, ẹlòmíì ti lówó ó ti lọ́lá but kò ní ìfọkànbalẹ̀ torí ẹ̀ ló ṣe lọ tẹ̀fá. Ẹlòmíì ti lówó lọ́lá kò rọ́mọ bí torí ẹ̀ lọ tẹ̀fá. So oríṣiríṣi ọ̀nà lèèyàn gbà ń tẹ̀fá láyé. But Ifá wa nírò pé torí pé kò lè bímọ nìkan kó pèsè ọmọ fún ẹ kó má tún ṣiṣẹ́ míì mọ́. Ifá pèsè ọmọ fẹ́ni tó bá wá ọmọ tó torí ẹ̀ tẹ̀fá. Ifá tún wá ṣe nǹkan míì tó bá yẹ kó ní bí ìfọkànbalẹ̀. Ifá tún ṣe fún, Ifá tún máa ṣẹ́gun fún, bó ṣe jẹ́ nìyẹn. Kò sí ẹ̀dá tí a bí látinú obìnrin tàbí àfi abẹ gbé síta tí ò lè tọ́ láti gba Ifá. Bó ṣe jẹ́ nìyẹn. Ṣé ẹ lè kó fá fún àwọn tó bá jẹ́ wípé ok kì í ṣe gbogbo ẹni tó bá gba fá náà ló lè ṣe babaláwo? Rárá rárá, ká gba Ifá ọ̀tọ̀, ká ṣe babaláwo ọ̀tọ̀. But ẹni tí ò bá gba Ifá tó bá ṣe babaláwo ó ń risk life ẹ̀ torí kò ní backup, kò ní rí nǹkan tá a fẹ̀yìntì. But tó bá ti gba Ifá tó bá ṣe kò sí nǹkan tá a ṣe lọ́kàn èèyàn balẹ̀. Bó ṣe jẹ́ nìyẹn. Ó dáa abọ́rúbọyè nílé Ifá, abọ́rúbọyè nílé babaláwo, gbogbo ẹ̀yin babaláwo ẹ̀ mọ̀mọ́ ṣe o, tẹ́ ń ṣe dáadáa torí nínú iṣẹ́ babaláwo náà a rí àwọn kọ̀lọ̀rọ̀ sí ń bẹ̀ náà o. Àwọn olè náà wà nínú iṣẹ́ babaláwo tó ti yọ gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn. Bó ṣe wà nínú mùsùlùmí náà ló tó fẹ́ wà nínú babaláwo mi gbà mí o. Ẹ̀rí babaláwo mi ò lè pọ̀nbélé ni irọ́ ní ń pa. Àwọn babaláwo orí social media máa máa dáfá fún yẹn lórí social media, máa ní kíní kan ní òsè, ẹran kan ní òsè, ẹni kíní kan ní òsè, ṣe é fọwọ́ sí i? Èmi ní tèmi mo fọwọ́ sí i. Kí ló dé? Ìdí ni pé irú iṣẹ́ tá à ń ṣe ń sìn online là ń ṣiṣẹ́ yìí. Àwọn ẹlòmíì ò ní àǹfààní láti débì, wọ́n jẹ́ fẹ́ ṣiṣẹ́ orí social media láti máa pàdé. But àwọn babaláwo tó bá gba owó olówó tí wọn ò ṣiṣẹ́ fún aṣọ wọn á pọ́n bí tàparò ní o. Torí tó bá bíìlì èèyàn ní 50,000 naira, 50,000 yìí nǹkan tó máa lò náà ó lè máa ju 30,000 àbí 20,000 lọ. Mo ti rówó tìyẹ ìyẹn ti tó. But tó gba owó olówó olóòní ṣiṣẹ́ ènìyàn pọ́n láṣọ bí àparò. Láti ìgbà tí mo ti ń ṣiṣẹ́ yìí tí mo ṣiṣẹ́ online tí n bá ṣiṣẹ́ fún ẹ màá ṣe fídíò rìkọ́dì màá send ẹ sí ẹ. That is proof pé mo ṣiṣẹ́ ẹ nìyẹn. But ẹlòmíì wọn kàn pé ní hello àti ṣiṣẹ́ yẹn tá àdúrà yín ti gbà wọn jẹ̀ ṣẹ́ ní tì irú àwọn bẹ́ẹ̀ ikú wọn wá tètè kú. Ikú gbígbóná àwọn ajá kú, ikú gbígbóná ló máa pa wọ́n torí pé wọ́n fi iṣẹ́ ìṣẹ̀ṣe wọ́n fi gbá ènìyàn kò dẹ̀ dá. Lọ́dọ̀ ti wà níbí nílẹ̀ kálẹ̀ níbí mo lè sọ pé kò fi bẹ́ẹ̀ pọ̀ níbí o torí pé à ń bẹ̀rùn malẹ̀ níbí
àwọn ajínigbé ti ń wọlé Yorùbá o, wọ́n ti dé sílẹ̀ Yorùbá o, wọ́n tiẹ̀ ti wọlé ni, àwọn èèyàn dẹ̀ ti mọ̀ ọ̀nà wo la fẹ́ gbé gbà especially ní ọ̀nà Ọ̀wọ̀ mọ́ ọ̀nà Ọ̀sẹ́. If care is not taken, if care is not taken bẹ́ẹ̀ yẹn sàrà ni o. Gbogbo àwọn nǹkan tá a dẹ̀ ń sọ yìí, àwọn nǹkan tí ń gbélé Yorùbá tí ń gbé èrò gangan nu, àwọn ọba wa ni. Ẹ wo, mo kí wa níbikíbi tá a bá wà, èyí lọ̀rọ̀ àtúnṣe fún ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá tó jẹ́ ojúṣe ẹ̀yin ọba nílẹ̀ Káàárọ̀-o-jíire. Mo kí yín o, ẹ mọ̀ ṣe o lórí ìkànnì Yorùbá Dára online TV ní ojúṣe àwọn ọba. Yọ́mọ dùn mọ́ yín, yọ́mọ korò máwọn ọ̀tá yín láṣẹ Èdùmàrè. Ẹ já gbára lẹ̀, ẹ já ká gbára di o, ká má jókòó tẹ́tẹ́rẹ́ o, àwọn ọmọ àyín ọba ilẹ̀ Yorùbá. Mi ì sọ pé ká má fẹ́ anybody jọba o, ẹni tí fá mú tó bá fi jọba àdúpẹ́ fọ́lọ́run, ẹni tí fòsì mọ́ tó fi jọba. Ṣùgbọ́n nǹkan kan tèmi ṣáà ń sọ yín wípé kó má fi ti tiẹ̀ pa àwọn ará yòókù lára. Gbéra báyìí kó gbáradì, jẹ́ káwọn èèyàn mọ̀ pé o ti gbáradì fún ìgbéga àti ìṣọ̀kan ilẹ̀ Káàárọ̀-o-jíire ni. Yọ́mọ dùn mọ́ wa, yọ́mọ korò máwọn ọ̀tá wa níbikíbi tá a bá wà.